How would I not fall in love with you? How would I not give myself to you? How would I not make myself available? Tell me, how would I not give my heart and my body to you? The taste of your kiss, the kiss from your lips, your magical touch, your tender couch. You're all I need, you're all that I want, all that I feel. Ìdùnnú mi ni. Lójoojúmọ́ ni mo fi ń dunnú, lójoojúmọ́ mà ni mo fi ń ronú. Lójoojúmọ́, lójoojúmọ́, can this love be true? Lójoojúmọ́ ni mo fi ń dunnú, lójoojúmọ́ mà ni mo fi ń ronú. Lójoojúmọ́, lójoojúmọ́, can this love be true? Hey, Koriko, hey, Koriko, hey, Koriko, bale, bale, Koriko, fono wa, Koriko. Something is working on my brain. Can't help myself, I'm going insane. Late night I hear you calling my name. Follow me, Koriko. Taste of your kiss, the kiss from your lips, the magical touch is all that I need. Is all that I need. Tife, you think to buy now? What are you doing? Dimi file, jẹ́ máa lọ jọ́ nítorí Ọlọ́run. Ṣé wọ́n wà ńbẹ̀ ni? Tife, you cannot leave me. Why do I say female now? Ìyẹn má lọ, mi ṣe ní lọ. Okay, Tife, what exactly mo ṣe fún ẹ gogo? Ó mọ nǹkan tó ṣe. Ó mọ nǹkan tó ṣe. Tó ń bú mi, tó ń rán mi sílé. Tife, ṣé ọ̀rọ̀ kékeré tí mi àti ẹ̀sọ́ tàbí ṣe ní ẹ̀ tí mo lóòótọ́ bẹ́ẹ̀ ṣé ẹ lè bú? Ìwọ náà gbọ́ nǹkan tó sọ. Ó ní mi ò tó bẹ́ẹ̀. Ó mọ̀ pé kò tó òun ló ń jọmọ àlè ni. Ó rán mi sílé ni. Ó sọ fún mi pé ìyá mi àti bàbá mi kọ́ ni wọ́n bí mi. Nǹkan tí òun try àti sọ nìyẹn. So just please kúrò lọ́nà jẹ́ nǹkan já. Oh, okay, Tife. Okay, I am sorry. Ó ti ẹ̀rọ pé kí làwọn èèyàn máa sọ. Whatever, tó máa láì kan sọ. I don't care. Okay, I'm sorry. Mi ní sọ bẹ́ẹ̀ mọ́. Don't tell me you're sorry, please. Don't tell me I am leaving. Kò fi mí lẹ̀ lọ. Tife, you can't live like that. Nítorí ọmọ kékeré ni now. Okay, I'm sorry. Tife, má bínú. Okay, ó ń dẹ̀ ṣàbí. Ó fẹ́ gbà mí lẹ́ ṣàbí. You want to beat me. Why would I beat you? Tife, listen. Please. Tife, please. Tife, please. Tife. Adebo. Hey guy, kí ló ṣe tó? Wo, má kó jẹ ìlẹ́nu rárá. Má jẹ́ kó jẹ ìlẹ́nu rárá. Ó ti gbọ́ nǹkan tó ń rí. For real ni o. Má fi pé mo love ẹ. Mi love ẹ. Gbogbo èyí tí mo ṣe yẹn arúmọjẹ lásán ni. Wọ́n lè jẹ́ sọ yí pé pẹ́pẹ́ sí o. Pé ohun oṣù tèmi. Lápárò tìyẹ fẹ́ kú sí. Òun ni mo ṣe fẹ́ o. Ṣùgbọ́n nísìnyí, mo ti rẹ́ni tí mo love. Mo ti rọ́ ní tèmi. Jọ, má bínú. Adebo,
Ire, I'm very sorry. Me ni fẹ́ kó ro bó ṣe ń ro. Bali, just shut up. Just keep quiet. I would not fall in love with you. How would I not give myself to you? How would I not make myself available? Kí ló ń tilẹ̀kùn náà? Kí n filẹ̀ kó tún padà wọlé, ṣé o mọ̀ pé léṣe ni? Bébí kò lè ṣe nǹkan kan jí àwọlé lọ jàre. Báwo kò lè ṣe nǹkan jí àwọlé jàre? Kò ṣe nǹkan kan bébí kàn. Your magical touch, your tender call to know me. Ẹ kálẹ́ o, ẹ káàbọ̀ sí orí ètò Love and Life tí a máa ń wá fún yín ní gbogbo ọjọ́ Jímọ̀ lórí 94.5 Orange FM amóhùn títì náà ni a ti ń kàn sí. Ẹ káàbọ̀ sórí ètò ìlàlẹ̀ yìí, èmi ọmọ yín, àbúrò yín, ẹ̀gbọ́n yín, ọ̀rẹ́ yín, Motilola Adekunle náà ló tún kí yín káàbọ̀ lálẹ́. Ẹlòmíì àti ẹ̀ wà nínú traffic, ẹ pẹ̀lẹ́. Ẹ yí rédíò yín sókè, ètò ní ẹ náà lè ń gbọ́ Love and Life ni láti Orange FM 94.5 náà láti ń kàn sí yín lórí ẹ̀rọ amóhùn jíjì. Ẹ máa gbádùn wa lálẹ́ yìí. Ìfẹ́ jẹ́ nǹkan tó tóbi gan. Ọlọ́run ló dá ìfẹ́. Ọlọ́run náà ní ìfẹ́. Ìfẹ́ a máa wà láàárín ẹ̀gbọ́n sí àbúrò. Láàárín ọmọọṣẹ́ sí ọ̀gá. Láàárín ọ̀rẹ́ sí ọ̀rẹ́. Láàárín ará ìlú sí orílẹ̀-èdè. Ṣùgbọ́n èyí tó jẹ́ kókó ọ̀rọ̀ wa lálẹ́ yìí, òun ni láàárín olólùfẹ́ méjì àti láàárín lọ́kọ láya. Ǹjẹ́ wá mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọ́n ti wá fi ìgbónára sọ ìfẹ́ lẹ́yìn. Nítorí pé ọkọ kan ni àbí aya kan ni. Ẹlòmíì ti tóbi ti bẹ́ẹ̀ rọrùn ẹ̀ lọ sọ́run àrèmábọ̀. Yálà nítorí pé olólùfẹ́ rẹ̀ kọ ẹ̀yìn sí ni, àbọ̀ lòun ò ṣe mọ́, àbọ̀rọ̀ òun ò wò. Ẹlòmíì wọ́n ti ẹ̀jà lásán ni, obìnrin míì bára ẹ̀ ní psychiatric hospital. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ó wà nílé ìwòsàn yìí tí ẹ bá béèrè ìtàn wọn tó gbé wọn débẹ̀, ọ̀rọ̀ ìfẹ́ yìí náà ni. Ṣó yẹ ká máa torí ìfẹ́ sọ̀rọ̀ àwàdà láàbò ara? Àti ẹ̀ ti gbọ́tọ̀ ọmọkùnrin kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí nítorí pé girlfriend ẹ̀ kọ́ ó dẹ̀ pokùnso. Ẹlòmíì dẹ̀rẹ̀ nítorí pé wọ́n gbá ìyàwó lọ́wọ́ ẹ̀ àbí wọ́n bá dùyàwó á lọ dá sí ìdísílẹ̀. Ẹlòmíì tiẹ̀ ti sọ ọ́ra ẹ̀ di èrò ilé ìwòsàn àwọn aláàrùn ọpọlọ lórí ìfẹ́ yìí náà ni. Ẹ wo ìbéèrè tèmi lálẹ́ yìí, ṣó yẹ ká máa torí ìfẹ́ máa ṣe gbogbo àwọn nǹkan wọn? When you lose love, is that the end of life? Does life end with love? Love and Life lẹ́ ń gbọ́ o. Màá wá ṣe ojú òpó lẹ́ǹsìn kẹ́ ẹ lè pè wọlé kí n gbọ́ nǹkan tẹ́yìn náà rí sọ sọ́rọ̀ yìí. Nọ́mbà tí ẹ máa pè wá sí ni 080-240-87661. Lẹ́ẹ̀kan sí 080-240-87661 àbí 0147021. 0147021. A máa wà ń bí a fẹ́ gbọ́. Ǹjẹ́ ó yẹ kí ènìyàn máa ṣe gbogbo àwọn nǹkan nítorí ìfẹ́ àbọ̀nà? Problem ló máa tọ́gbọ́n. Èrò ti pọ̀ jù. Mo like topic tí Ṣọlá lẹ́nu. Bẹ́ẹ̀ni, nice topic ni. Ṣùgbọ́n ọ̀rọ̀ wèrè ni. Bẹ́ẹ̀ni, àbí báwo máa ṣe tó báyìí? Èmi fún ara mi. Bí mo ṣe tó yìí, tóbìnrin kan wá sọ pé òun lọ, tí màá wá ti torí ẹ̀ tí màá fẹ́ para mi. Ṣé wo tóbìnrin kan bá lóun lọ lọ́wọ́ tí mo wà yìí, ó dàbọ̀ ó, nítorí pé àwọn kan tẹ̀ ti kú lẹ́ already. Next ni màá sọ fún. Tóbìnrin kan bá dẹ̀ ti pé ṣe kinní kan ó kẹrù kó máa lọ. Tó bá rí ike poison lọ́wọ́ mi tí mo gbé dání báyìí, kó mọ̀ pa lòmọ ló wà nú ẹ̀hún àbí Fanta, èmi á para mi. Hello, ẹ káalẹ́ mà, ẹ kú ètò náà mà, Ọlọ́run á máa ràn yín lọ́wọ́. In fact, à ń gbádùn program yìí gan-an ni. Orúkọ mi ni Kọ́lá Alébíoṣù láti Àlàáfíà.
Yeah. Ètò yìí a máa ń gbádùn ẹ̀ gan ni. In fact, èmi àti ìyàwó mi Akin miss ẹ ní gbogbo time tẹ́ máa ń ṣe yẹn. Ọlọ́run á máa ràn yín lọ́wọ́. Gbogbo bí ẹ ṣe ń tún ilé ṣe, àmọye ilé tó ti máa fẹ́ dàrú, àmọye ìgbéyàwó mi tó ti fẹ́ forí ṣánpọ́n, ẹ̀wọ́ lè tẹ́tú gbé wá lálẹ́ yìí. Ọlọ́run á túbọ̀ máa ràn yín lọ́wọ́. Ilé tí náà ò ní dàrú lágbára Ọlọ́run. In fact, irú yín tẹ́ ń ṣerú program yìí, ọkọ yín máa gbádùn yín gan ni. Àwa náà àlàáfíà ni Ọlọ́run wà pẹ̀lú àwa náà ń bíbá yìí. Lórúkọ Jésù Olúwa kò ní fi yín sílẹ̀. Ètò yá túbọ̀ máa tẹ̀síwájú sí irú nǹkan tá à ń fẹ́ rè káwọn sponsor kan dìde kan dá sétò yìí gidigidi iná òde ní kú lágbára Ọlọ́run. Ẹ ṣé, thank you very much. My dear, mi lè sọ bínú mi ṣe dùn tó pé mo tiẹ̀ rí program yìí mo rí wọn connect lálẹ́. Díẹ̀ ọ̀tọ̀ ní kan tí mo rò pé ó máa sọ. Kí ló pé mo fẹ́ sọ? Torí nǹkan kan ò yé mi. Báwo ni ọkọ àti ìyàwó ṣe máa wà tó máa fẹ́ra wọn tipẹ́ tó máa bímọ fúnra wọn tó yàtọ̀ ni wọn ò fẹ́ra wọn mọ́? Ṣé ìfẹ́ ni ò sí ni àbí báwo? Torí kò yé mi. Ìbéèrè ńlá ló béèrè yẹn. Sórí ọ̀rọ̀ ìgbéyàwó àdìtú ńlá ni. Ẹrù tó dẹ̀ wúwo ni. Àfi ẹni tí Ọlọ́run bá gbé tiẹ̀ náà máa ń pè ní ọlọ́gbọ́n. Ìyẹn Yorùbá ṣe máa ń sọ pé ẹni tí kòkó tiẹ̀ bá yè náà máa ń lóun ló mọ̀ ọ́ lọ. Àfi káwa dúpẹ́ tọ̀dọ̀ wa ni. Àríkáyà abẹ Ọlọ́run kí ló ẹ má ṣẹlẹ̀ sílé wa. Ilé èwo ilé eléyìí ni kí ni ti fẹ́ irú ẹ̀ ò lè ṣẹlẹ̀ gẹ̀ mọ́ gbọ́. Kókó tí ẹ ní ṣẹlẹ̀ ọkọ mi torí mi ò fi ọkọ lọ́kọ. Láti máa fi òun ìfẹ́ yẹn tó máa fẹ́ jọ sí i. Kò tó ọ̀rọ̀ lè sọ gẹ́gẹ́ bíi tèmi bá lọ nífẹ̀ẹ́ yàn tó wá lọ kọjú mi sọ̀rọ̀ alẹ́ nǹkan bẹ́ẹ̀ so tí boyfriend ẹ bá fi ẹ́ lẹ́nsìn àbò dí ọ̀dọ̀ ẹ̀ wá bá ọmọ kan bẹ́ẹ̀ tọ́jọ́ ń fọ́ra wọn lẹ́nu mọ́gìrì wàá ti torí ẹ̀ lọ bẹ́ẹ̀ sómi àbí wàá mú acid. kì í ṣe bí yẹn bọ́ ó máa tọ́ọ̀tì mi. gan ṣé wò mọ̀ pé tọkọ̀kan bá rí jìnnì ẹgbẹgbẹ̀rún ẹ̀ lọ tí ọkùnrin kan bá dẹ̀ ti torí obìnrin kan kù ẹgbẹgbẹ̀rún lágórí sàárì ẹ̀ kọjá wọn á tún tọ̀ sí wọn á jókòó wọn á tún ṣèpàdé àwọn wing commander lórí ibẹ̀. gẹ́gẹ́ bí gbogbo ìṣe mọ̀ wípé owó ìjà tó wà níwájú wa ṣé ń pa níjà lẹ́nu játọ̀wé tó wà nínú bátàwé tó wà nínú bọ́dẹ̀ mọ̀ pé gbogbo yín lápá ọlọ́pàá yín lẹ́gbàá játọ̀ṣì wà nínú ọ̀dọ̀ wa tó dà. and ẹ jẹ́ ìsọ fún ìkọ̀ọ̀kan yìí o ṣé ẹni tí wọ́n ń pè ní box determination are you getting me determination ẹ jẹ́ kó máa wà at the back of your mind pé kò sí nǹkan kan tí wọ́n ń pè ní boxing o determination ni are you getting me tí ẹ bá ti wà determined láti dé. Tife. Yes, dear. Life with you is so much fun. And I just wish to spend the rest of my life with you. Alessobel. Oh, come on. Ṣó mọ̀ pé Ire. Yes. Ṣó mọ̀ pé ìfẹ́ tí mo ní sí ẹ ò ní àfẹ́ rárá. Why to ṣe sọ bẹ́ẹ̀? Kí ló dé? Because I love you so much. We shall make it sorry. Now I'm going to tell you. Tí ma fẹ́ quantify ìfẹ́ tí mo ní sí ẹ. Ṣorí ìwọ̀n bá mo ṣe lè express ìfẹ́ mi sí ẹ mo ṣe express ẹ yóò mọ̀ ṣe jù bẹ́ẹ̀ lọ ni. But ìfẹ́ tí mo ní gangan sí ẹ bó ṣe rí kò ṣe ṣàlàyé. Tí ọkùnrin bá máa wá nífẹ̀ẹ́ obìnrin ju bí mo ṣe nífẹ̀ẹ́ yìí lọ. Baby. Ó lè já sí kú tàbí kí èèyàn yàwó rí. Àwa ò ní rírú ẹ̀ o. Àmín. Mo tún fẹ́ béèrè question kan lọ́wọ́ ẹ̀. Shoot, I'm all ears. Kí ni mo lè ṣe fún ẹ tó máa fẹ́ sọ fún mi pé o ò lè fẹ́ mi mọ́ o or relationship kò lè work? Mi ò mọ̀. Tife, mi ò mọ̀ nǹkan náà tó lè ever ṣe fún mi tí màá fi ní mo fẹ́ mọ́. Ṣùgbọ́n mo ń bẹ Ọlọ́run kí ọ̀rọ̀ wa má lọ débi tí a máa fẹ́ fi òpin sí relationship wa. Àmín. I love you too dearly.
Too much. So much. I don't know how much. I can't express it. And I love you so much too. Come here. I love you. Orí ẹni kìí tẹ̀ ń lọ ẹ o, èyí lè máa jáwé olúborí. Ó di dandan, ẹ gbàgbé ẹjẹ́ àríkí wọn gbé pàdé yín. Bó ti wulẹ̀ kó tóbi tó, kò bá tóbi bí erin, kò bá tóbi bí ẹ̀fọ̀n. By the time you have it at the back of your mind pé ìwọ ló máa win, ó sure jù, ìwọ ló máa win. And a very good boxer kò ní nǹkan kan tó máa side attraction gbọ́dọ̀ àfẹ́tẹ̀ o. Mo wá ń bọ̀ mo lọ sórí nígbè mo yá ó dọ̀bù ní àbẹ́ nìkan bá mi fa nǹkan kan lójú ọ̀bẹ ó wá lọ gbẹ́rù nǹkan bẹ́ẹ̀ sọ́kàn torí ring mo ń ṣe tó dáa. Oh, okay, Tife. Okay, I am sorry. Ó jẹ́ ìwọ pé kí làwọn èèyàn máa sọ. Whatever, so my life comes from. I don't care. Okay, I'm sorry. Mi ní sọ bẹ́ẹ̀ mọ́. Don't tell me you're sorry, please. And especially why I'm proud of you people. Champion ni gbogbo yín kí ni mo pè é. Ó ti gbọ́ ọkọ̀ tó ń rí, ọ̀rí mi love tí mo ṣe yẹn. Is working on my brain. Can't help myself from going insane. Late night I hear you calling my name. Okay, kí ni mo sọ last thing? Taste of your kiss, the kiss from your lips, the magical touch is all that I need. Is all that I need. Irede. Yes, coach. Let me tell you one thing in life. Look. Champion ni mo pe gbogbo yín kí ni mo pè é? Champion. Champion. Irede kí ni mo pè é? A very good boxer. Gbogbo tó bá wà lókè tó yẹ kó wà lókè ni pé òun fẹ́ dé big. Are you getting? Importance mi tí ó bá ní importance ẹ o kí tó gba rúkúṣẹ́ ni wọ́n lọ ṣe ẹ lọ́dọ̀ fi ìbínú punch wá sórí a very good boxer wọn ò gbé ìbínú lọ sórí ríngì o tó bá ti gbé ìbínú lọ síbẹ̀ wọ́n kan fúnra ìtumọ̀ pé ó ti lose already adẹ̀mbẹ́ sọ̀rọ̀ láti yọ ògbọ́ wá competition náà lọ fún ọmọ bó ṣe important tó o tí ó bá ní important ṣe ó important ṣe mi o gbọ́ o mọ ẹ tó involve now ẹ. Coach, nǹkan kan ń ṣe mí mo tọrọ yín pọ̀. Kí ló ń ṣe ẹ́ tọrọ pọ̀ ń bẹ kí ló ń ṣe ẹ́ tó lè sọ ó mọ tá máa lùsì tá bá lọ lùsì jẹ́ yìí kí ló ṣẹlẹ̀ kó mọ àwa kí ló ti dé. Irede mi Ire Irede tí mo mọ̀ kọ́ lélẹ̀ kí ló ń ṣe ẹ́. Báwo lẹ́yìn wá mi? A ti wọlé ó ti ṣe díẹ̀ náà.
ṣé máa jẹun àbí máa mú nǹkan. ṣọ́rọ̀ oúnjẹ ló bá wa ní. Ìrèdè kí ló ń ṣe é báyìí náà tí nǹkan bá tiẹ̀ ń ṣe yàn kò ń ṣe báyìí léèyàn ṣe ń sọ̀vẹ̀ náà. bẹ́ẹ̀ náà ni a máa wà ní training kò ṣe training kò máa ṣe é ní à kò sì sọ fún everybody sọ ma concentrate lórí ohun tá ìjà tá fẹ́ jà yìí o ní stamina o ní anything. Shut up. Shut up. No ní stamina. Ṣé o ti pàdé mi nà mí rí ni? Àkóbọ̀ ẹ̀ 1 2 3 4 báyìí wàá balẹ̀ ni. Can you beat me? Wàá balẹ̀ máa fọ́ ẹ̀ fọ́. Ó ti nà mí rí ni. Kí ló ṣe ẹ gangan? Kí ni problem ẹ gangan? Kí ló ń ṣe mí? Yes. Ẹ fẹ́ mọ problem mi. Sọ̀rọ̀ náà. Ẹ fẹ́ mọ problem mi. Okay. Ṣé mo ti fẹ́? Fiancee ẹ? No. Mo ń ṣe fiancee mi. Ti fẹ́ ọmọ olóṣó tí mo fún ní tí mo engage tí mo fún ní ríǹgì yẹn tó máa ń gbọ́dọ̀ mi yẹn. ṣé bẹ́ẹ̀ mọ ọ̀rẹ́ mi tí wọ́n máa ń kún ẹ̀. Bọ̀wálé náà. Good. Mo rí pẹ̀lú ojú ara mi báyìí ti fẹ́ àti Bọ̀wálé wọ́n ń ṣe nǹkan. Ayé ní ká gan-an, ayé burú gan-an. Do you know pé báyìí sí ilé Bọ̀wálé ni ti fẹ́ rí? So ó bí ìwé ti fẹ́ fiancé ẹ̀ ilé Bọ̀wálé best friend ẹ ló ń gbé báyìí. Ẹ̀wẹ̀ sórí ó tiẹ̀ dá tí ó ṣẹlẹ̀ ń sìn ṣó ti yẹ rí and then sórí tó bá jẹ́ o ti kó wọnú ilé ẹ kó tó di gbó ṣeré ilé kó ti bímọ bíi 4 àbí 5 fún ẹ kó wá sọ fún ẹ pé ìkọ̀ọ̀kan náà kò ń ṣe tiẹ̀ nù ẹ jọ kí la fẹ́ bọ́ lọ́hùn rò. Máa ní gbogbo ó dẹ̀ máa lọ. Iremide má bínú ṣó ti yẹ gbogbo àná la mọ̀ pé ẹ tó bá ṣẹlẹ̀ síyàn àmọ́ bó ṣe máa ń rí lára ṣó ti understand so ohun tí màá fẹ́ kó ṣe ń sìn ni pé concentrate lórí ìjà tí ó wà níwájú ẹ tó fẹ́ jà Ọlọ́run á jẹ́ ká jẹ́ champion ó ti understand lágbára Ọlọ́run sórí tó bá ti win ìjà yẹn everybody ni wọ́n máa fẹ́ associate ara wọn mọ́ ẹ̀hún kò séèyàn tó ń bó lórí burúkú ṣe o ẹni tó bá ṣoríire ni o wọ́n á wá fúnra ara wọn ṣó ti yẹ just share up please ṣó ti yẹ ọ̀yà ire 1. Ọ̀yà 1 1 1 2 1 How would I not give myself to you? Sherry, nǹkan àkọ́kọ́ tí mi máa sọ lálẹ́ yìí ni pé communication ó ṣe kókó láàrin olólùfẹ́ méjì tí wọ́n ti ń bára wọn rìn fún ìgbà díẹ̀ tí wọ́n fẹ́ máa dàbẹ́ ni pé ìfẹ́ yẹn ò lọ bó ṣe ń lọ bíi ti tẹ́lẹ̀ mọ́. First one ni communication. Ká máa bára wa sọ̀rọ̀, ká máa pera wa. Ẹ má jẹ́ kó di pé ó ṣẹ́ mi ò ní pè é. Olólùfẹ́ méjì ò wá ní bára wọn sọ̀rọ̀ lọ́sẹ̀ méjì. Á pera wa, á bára wa sọ̀rọ̀. Kódà ara nǹkan tó máa ń jẹ́ kí ìfẹ́ kú láàrin olólùfẹ́ méjì lélẹ̀. Wọ́n ní out of sight is out of mind. Tá a bá pera wa, tá a bá bára wa sọ̀rọ̀, ìfẹ́ yìí ò ní dàgbà sí, kò ní dàgbà sí, a máa kú ni. A máa kú ni. Èyí tó ṣe ìkejì náà ní ìdáríjì, forgiveness. You know, kò sí ká má ṣẹra wa, ṣùgbọ́n tá a bá ṣẹra wa, ẹ jẹ́ ká dáríjì ra wa. Ó ṣẹ̀ mí, máa ṣe tèmi padà. Gbogbo nǹkan yìí ni ó máa ń pa ìfẹ́. Sherry, love is a seed. When you sow it, you water it, and it grows. Relationship man take iṣẹ́ ni. Relationship takes work. You have to work at it so that it will work out. Bí ó jẹ́ bẹ́ẹ̀, ó máa kú ni. Èyí tó jẹ́ kẹta náà ni faithfulness. Ojú kan làdá ní. Ẹ jẹ́ ká kọjú sọ́nà kan. Kò ṣe pé bẹ́ẹ̀ yóò ṣe, èmi á ṣe. Tó bá fi mí lẹ̀, bọ́kàn kan ò rejẹ ẹgbẹgbẹ. Kò rí bẹ́ẹ̀.
ẹ jẹ́ ká kọjú mẹ́nìkan irú àwọn nǹkan ìkò ní jẹ́ kéèyàn lè nífẹ̀ẹ́ ẹnìkan dénúdénú ìfẹ́ tí ò dẹ̀ dénú máa kú ni. ṣẹ́rí mo ń padà bọ̀ mo fẹ́ dódì kejì lọ ṣùgbọ́n tí n bá dé mo ní ìbéèrè ńlá kan tó ṣe gbòógì tí màá béèrè lọ́wọ́ yín ẹ má ti lọ ẹ má gbọ́ ètò náà bọ̀ mo bọ̀. Akin. Oh yeah. This is beyond. And I got a lady gonna get right here. O ti sọ fún wa àbí? Oh baby. Okay. You know we're gonna celebrate all the differences and stop acting like nothing is wrong. You know what I mean? Kí ni next thing next? My butterfly. Laba laba, laba laba, laba laba. Ẹ káàbọ̀ padà sí orí ètò náà Love and Life náà ni ẹ ṣe ń gbọ́ ṣẹ́rí èyí tó jẹ́ ìkẹrin tó ṣe kókó jù òun náà ni active sex life ó yà yín lẹ́nu bẹ́ẹ̀ ni ó ṣe pàtàkì ara ohun tọ́lọ́run dá ni it's a natural thing ẹ pé ó béèrè lẹ́ni ẹni rárá pàápàá jùlọ nínú ìgbéyàwó ẹ má jẹ́ ká máa fi dùnra wa irú nǹkan yìí ló máa ń jẹ́ ká mọ̀ pé èèyàn méjì súnmọ́ra wọ́n súnmọ́ra wọn pẹ́kípẹ́kí Sherry, no man is an island and no one is a custodian of knowledge. Nítorí bẹ́ẹ̀ a máa ṣí ojú òpó wa sílẹ̀ ẹ jẹ́ ká bára wa sọ̀rọ̀. A lè mọ̀ tán èyí tẹ́yin náà bá sọ àti èyí táwa náà bá sọ tá a bá jọ bára wa sọ. Ó yẹ yín òun la máa fi ṣe wà o. Nọ́mbà tẹ́ máa pè wá sí náà ni 080-240-87661. Máa pè lẹ́ẹ̀kan sí 080-240-87661 àti 01240-87 ẹ pè wá ẹ jẹ́ ká jọ jíròrò ẹ jẹ́ ká jọ sọ̀rọ̀. Hello. Hello ẹ kálẹ́ ẹ káàbọ̀ sórí ètò Love and Life lẹ́pẹ́ o. Okay. Ṣé àǹtí Rìsọ́lá ni ẹ? Okay. Ẹ jọ̀ọ́ kí lorúkọ yín àti ibi tẹ́ ti ń pè wá. Honorable Adébísí ló ń bá yín sọ̀rọ̀. From Olókunwọ̀lú Street. Okay. Sherry, a máa ń gbádùn program. In fact, I'm one of your fans. Mo dẹ̀ máa ń gbádùn program seriously. I have never missed it for once. Mo máa ń jókòó tì ní nítorí ẹ̀kọ́ tó máa ń kọ́rù wa. You know? Sherry, bó ṣe wà ní líìkì ló wà ní gbàǹjà. Yes. You know, I'm a victim of what you have become like. Bẹ́ẹ̀ni, I'm a victim, you know. For instance, irú èmi, mo ti fi orí ṣe, mo ti fi ọrùn ṣe fún obìnrin. Ìyàwó mi, I'm talking of my wife. Mo forí ṣe, mo fọrùn ṣe fún. Still, kò tẹ́ lọ́rùn. Ọ̀sán kan ló kàn dédé kẹ́rù tó bínú jáde. Ilé tó sọ pé òun ò fẹ́ mi mọ́, she's out of my life, she's out of my everything, she just left me with nothing, virtually nothing. Stranded. You know? Yes. So tí bá ní irú, you know, tí bá ní kí n fi wùwà bó ṣe ṣe sí mi. Kọ́lọ́ má jẹ́ kéèyàn lóko èèyàn sọ́rùn. Tàbí kí n sọ pé mo fẹ́ behave bí mo ṣe tó. Kọ́lọ́ má jẹ́ kéèyàn ní òkú èèyàn sọ́rùn ni. So I had to let it go. I had to let her go rather. Bẹ́ẹ̀ni. But mo dúpẹ́ lọ́wọ́ yín fún program tẹ́ ẹ̀ ń ṣe yìí. Ọlọ́run á máa ràn yín lọ́wọ́. You just keep doing it. Keep doing it. Hello, ẹ kálẹ́. Orí ètò Love and Life ló pèsè. Ẹ jọ̀ọ́ èmi náà fẹ́ share experience mi pẹ̀lú yín. Me too. How you doing? Ìyẹn. Ní máa ti gbé kó lọ́kọ̀. Ìgbà mélòó? Ẹ mọ̀ gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ láyé ẹ mọ̀ bẹ́ẹ̀ yìí náà ṣe máa sọ life goes on. No. Káyọ̀ ní ìtì ẹ̀mí àti pé kò ró dáadáa gan kó tó ṣe é. Kò ró dáadáa ni ilé tá a bá fi tọmọ dandan ní èrè ló máa wò. Ìyàwó lẹ́yìn àdúrà tí mi kà máa ṣe pé tó bá di ìgbà tó bá tún máa rí yín Ọlọ́run á tún ti pé yín ga jù tàbí ẹ̀yìn wá lọ.
wọ́n ti máa yàtọ̀ fún mi dáadáa. Iṣẹ́ rí mo ṣe yẹn mo gbàgbé ẹ̀ nítorí pé kí n lè máa gbé gbèsè ayé ọ̀tún. Yeah, I'm a new person now. I must tell you. Wait up. Ṣé kí ni tẹ́ máa ń ṣe yẹn ṣé true life story ni? No. Mi ì lè sọ fún yẹn now. That be too much. No. Àwọn tó máa ń lẹ́sìn sí yín, àwọn díẹ̀ sí yẹn, wọ́n lè mọ̀ pé máa ń parọ́ náà. Èmi ò dẹ̀ ní sọ fún yàn. Thank you, sis. God bless you. No, mo really appreciate you. No, mo really appreciate you. All right, you see me, okay? Thanks. How would I not fall in love with you? How would I not give myself to you? How would I not make myself available? Tell me, how would I not give my heart and my body to you? The taste of your kiss, the kiss from your lips, your magical touch, your tender count. You're all I need, you're all that I want, all that I feel. Idunu mini. Oh wow, that's nice. What for one discount? For only 5%. 5%. Ṣé o ti wá jẹun báyìí? Mi ti jẹun because pé nǹkan ju ọ́fíìsì bá dọ́fíìsì máa bẹ̀ jẹun. Tó bá dọ́fíìsì kò lọ sọ́dọ̀ yàtọ̀ sí ìsọ̀rọ̀. Ṣé àǹtí ẹni gẹ́ẹ̀tì mi ẹni mo láìkí oúnjẹ fún. Ṣé máa rọra o? Ọ̀nà yìí ni kò dáa rárá. A ti débi gallop. Mo ti gbowó lọ́wọ́ àwọn blossom. Lọ́ọ́ máa ṣe o. Wọ́n lè sanwó. Wọ́n ti sọ. Myself, I'm going insane. Late night I hear you calling my name. Follow me, Corico. Taste of your kiss, the kiss from your lips, the magical touch is all that I need. Is all that I need.
Fine, thank you. Oh, please sit down. It's nice to finally put a name to the face. It's really nice for me to finally meet you too. I like your scent. Oh, Eshigo. Yeah. Emonko. Mushibango programming. Oh, you man do little bit, but Mushi rejoicing. Would you eat to do Joe? Oh, thank you. You're welcome. Well, the purpose of meeting each other is to get to know each other better. Yes. So, what do you do for a living? Amy. I'm a sportman. You're a boxer? Yes, I am a boxer. Sorry, like. I do. Boxing is a cool sport. I mean, the Floyd Mayweathers of this world, Bashali, Mike Tyson, they all made their names from boxing. Wow. You know sport too? Well, as a journalist, I'm Latin more DM for sports. It's like sport, no. Well, good for me. I'm sure that to be or to be a cool. Amy. Imati gbagbe yen se die. Especially that meeting programming, but I still have hope. That's good. That's very, very good. Talking about knowing each other. Your guy. I mean, your husband, your boyfriend or something? In spite of the fact, we don't should love program. I'm not seeing any relationship for now. You're not? No. But yeah, sound, you know, me too, what happened? That's the irony of life. Oh, indeed. Shemon, epitome of love ni man repeje like. Oh, okay. Hello? We'll soon be on our way, sir. Atimbo, sir. Atimbo, sir. What's it? Due to call? Yes, due to call. Okay, Shemon, drop you. No, don't worry. My driver is on his way. He'll soon be here. Okay. I'm so sorry. You need to you need to the account more rather. I'm sorry. Oh, it's all good. It's okay. Kí ló ṣẹlẹ̀? Ṣé bọ́ ọmọ ìsọ́lá wèrè yẹn ni? Ṣé kò yẹ kó ti débi iṣẹ́ látàárọ̀? Kí ló tẹ̀ ń pè wèrè? Kí ló tí mò ń pè wèrè àbí? Ayé gbogbo yín sí. Àwọn dúró ẹ ṣe sùúrù. Àbúrò ọmọ ìsọ́lá wèrè yẹn máa. Ṣé kò yẹ kó ti débi látàárọ̀? Ṣé ìwọ mọ̀ kó yẹ kó ti débi látàárọ̀? Kí ni gbogbo wèrè tó ń bá mi pàfọ́ọ̀mù yẹn náà? Kí ni pọ́blẹ́mù ẹ̀ gan-an? Ṣé kò yẹ kó ti débi iṣẹ́ látàárọ̀ ni? Ẹ má bínú, Mr. Marvins, ẹ jọ̀ọ́, ẹ má bínú. Kí má bínú wèrè wo? Kí má bínú wèrè wo ló ń bá mi sọ? Mr. Marvins, ẹ ní sùúrù. Ẹ má bẹ̀ mí, ẹ má bàṣẹ́ jẹ́ fún mi. Kí ni gbogbo òṣì tó mi ṣe yẹn gan-an? Gbogbo ìwà wèrè tó dẹ̀ ní lọ́wọ́ ẹ̀sìn, àwọn tó tára wọn pé gan, tójú wọn ò fọ́, wọn ò ní lọ́wọ́. O ní mọ̀ ṣó ìtàn máa ṣe kiri títì. Ẹ bọ̀ kò sí tó time tá máa lọ ọ̀nà ẹ̀ náà. Kò tí tó time. Ok, ìwọ ló máa sọ time tá máa bẹ̀rẹ̀ program fún mi àbí? Ìwọ ló máa sọ time tó yẹ kó débi iṣẹ́ fún mi àbí? Ẹ má bẹ̀ mí ẹ jọ̀ọ́, ẹ jẹ́ kí n sọ tinú mi. Wọ́n lẹ́nu tó fọ́jú gan lè fọ́ àwo, kó dẹ̀ tó fọ́ iṣẹ́ mi, máa make sure pé mo fọ́ láìfọ́ ẹ̀. Ẹ̀yin wèrè burúkú yìí, nígbà tó tiẹ̀ jẹ́ pé àárọ̀ ló ń gbá fọ́jú kiri. Olórí bú dráìfà yín, ó ṣẹ̀rù mú bí ìtẹ̀jà àrọ̀, ẹ máa ṣorí burúkú. Olórí burúkú ni gbogbo yín. Ẹ má bàṣẹ́ tèmi jẹ́ o. Kẹ́dẹ̀ tó bàṣẹ́ mi jẹ́ màá rí pé tí ń bàjẹ́. Ẹgbẹ́nu lọ, ẹni tó àlejò tó yẹ kó pèsè program, ó ti débi látàárọ̀. Àwọn afọ́jú rádaràda, àbọ̀lẹ́mi mo ti gibọ̀ ẹ lójú. Ẹ get out! Ẹ bọ́ sí ká lọ ṣiṣẹ́ fún mi. Ó ga ọ ẹwẹ́ tó ń búyàn ẹni kó bẹ́ẹ̀ wulẹ̀ kéwà ń gbá àyà ẹ o. ọ̀rọ̀ ẹ̀gbọ́n kó máa ṣe kókó kó ni tọ́nà bá ti fún wọn lágbára báyìí. Àwọn báńkì tó kọ́ ló wá gbé ẹ́ńbágò débi inú fẹ́ ká ló ń a máa ṣe kókó kó tọ́nà bá ti gbàgbára fún wọn ṣóòrí mọ́.
Bisola ó ṣe mú gan. Ṣé? Kí ni mo ṣe? Kí ló tó ń keep secret from me? I don't understand you. You do not understand? Okay. Ṣorí ilé nígbà tí mo meet ẹ, mo notice pé nǹkan ṣe ẹ́. Tí wẹ́n mo ṣe offer láti drive back to the office. Nígbà tó dẹ̀ insist pé driver ló máa gbé ẹ, mo dúró tí driver tó fi gbé ẹ tẹ́ fi lọ, and I followed you. Mo tẹ̀lé débi iṣẹ́ yín náà. Ibẹ̀ ni mo ti rí nígbà tó débi iṣẹ́ mo rí that skinny guy, ọ̀gá ẹ̀ bóyá ó parí ni or something níwájú entrance studio yín gangan. Ibẹ̀ ni mo ti rí tó ń rake fún ẹ, tó ń sọ̀rọ̀ query. Gbogbo ṣe ń pariwo query nǹkan ẹ̀ gbogbo ẹni mo gbọ́ náà. Bisola, ṣé o mọ̀ pé òkú kì í farapa àrùn fẹ́ni tó máa wẹ̀ ni? I'm very sorry, Rede. Pé mi ò sọ condition mi fún. But mi ò ṣáà lè máa pariwo kiri pé mo wà physically challenged. I was born blind. Mi ò ríran rí fún ọjọ́ kan. Láti jọ́sán ti bí mi sáyé. Inú òkùnkùn ni mo wà. And in my past relationships, once people know my challenge, wọ́n máa ń fẹsẹ̀ fẹ́ mi. Oh, come on, Bisola. Gbogbo ọkùnrin ò lè rí bẹ́ẹ̀ yẹn náà. Èmi rédíò lè ṣe bẹ́ẹ̀ o. Nítorí pé nǹkan tó ń ṣe ẹ̀yìn ṣe ẹ̀ kò á mí pé máa tiẹ̀ torí yẹn sáà bí kí n abandon ẹ̀ náà. Kò ń ṣe òpin ayé náà. Tí wọ́n bá táwọn ọkùnrin kan máa ń ṣe bẹ́ẹ̀ kò mí pé bẹ́ẹ̀ ni gbogbo àwọn ọkùnrin ṣe máa rí. Ìyẹn ò change anything. Kò change feelings tí mo ní fún ọ. I'm very sorry. Jọ̀ọ́ má bínú sí mi. It's alright. Ǹjẹ́ o mọ̀ pé mo like program ẹ̀ lé ní nǹkan? Really? It was so interesting. Inú ká mi gan mo ti gbọ́. Oh, ṣé gan ni. Thank you. Alright, bye. Taste of your kiss, the kiss from your lips, the magical touch. Ǹjẹ́ lè bí fáwọn ọmọ yẹn ò jẹ́ òòṣà? Tí mo ṣe wá ń gbọ́ ọ̀rọ̀ àwọn mẹ́ta máa rò pé eléyìí ló máa jí mo yẹ kọjú sí ọba ìwọ ọmọ yìí. Mo rí ẹ bó o ṣe ń lọ síbẹ̀ yẹn. Ojú méjèèjì báyìí ni mo fi rí ẹ. Tó o lọ bẹ̀ tó o lọ mú. Ó jẹ́wọ́ ni o. Nígbà tí mo kò ti ká wọn. Ó jẹ́wọ́. Sọlá, tó bá tiẹ̀ ń tan àwọn kékeré, ṣé ẹ kó tún tán àwa yìí? Ojú ò ló fi rí wọn. Ṣé èrò kẹ́yìn tẹ lajú lẹ́nìkan báyìí lẹ́rìn ràn? Èmi lójú nù kí lẹ́yìn rí. Èmi náà rí bẹ́ẹ̀ olórí ràn jù. Ojú ní ìdí. Mo ti ní ẹ̀. Ṣó ti pé àwọn tí mo ní kò pẹ́? Yes, mo ti pè wọ́n. And then mo ti rà láti wọn láàárẹ̀. Wọ́n sọ 75% lówó. Ìgbà wọn náà làwọn máa balance up. Actually, wọ́n sọ precisely. Ma, wọ́n ní ká fáwọn ní 3 slots ní orí advert àwọn yẹn. Oh, okay. And then, actually wọ́n sọ bá tí wọ́n máa balance. Wọ́n máa pè wọ́n lọ́sàn-án. Ẹ tẹ̀ lálejò. Fáàmì ẹ. Ọkùnrin dé. Irede kẹ̀, níbo ló wà? Irede. Oh, this is such a surprise. I didn't know you were coming. Hello, Angel. Actually, we're just surprised from Bishop. Well, I'm surprised. You are? I could be JD. Smashingly beautiful. You see, Angel, for some times now I've been thinking, so I've come to you to ask if you would please marry me. Oh my God! Yes! She said yes! Baby, I love you. I love you. Sorry. This is lovely. Thank you. You are truly a man. Ẹ ṣábà wá tọ́jú wọn dáadáa nítorí ojú wa ni Ṣọlá jẹ́ ọ̀wọ́. Oh my God, The truth, ma,
Sorry, ma'am. The truth may be correction you. Thank you, treating me. Kunle mama. Ọmọge tán. Ó ṣọ̀pọ̀ ẹ̀yìn jẹ́ lórí. Kí ló sọ? Ó dùn. Fọ́ọ̀mù nífẹ̀ẹ́ kú. Ilẹ̀. Mo jẹ́rìí yín jù tún wọ̀. Mo ti jẹ́rìí yín jù màmá mi. You are marvelous. Thank you, mommy. Gbogbo nǹkan ló jẹ́ ní ayé. Abọ́jẹ nínú ẹ̀ máa Ẹ wò ní mi lù. Mi ò ní bí. Ẹ̀rín máa gbẹnu ẹ̀kan. Òṣùpá ọ̀sán. Gist mi kí ló ṣẹlẹ̀? Inú mi dùn gan léni o màmí. Ó lọ́rọ̀ kan tó yẹ kí n ti sọ fún yín tẹ́lẹ̀. But torí mi mọ how sure tó ṣe jẹ́. Wọ́n ní ó fẹ́ jẹ́ kí n sọ. But nsìn ó ti wá dá mi lójú o màmí. Gist mi. Engagement ring. Ojú mi rí. Déètì mi gbà. Ẹnu mi máa sọ̀rọ̀ ìjìnlẹ̀. Iṣẹ́ Olúwa. Ẹlẹ́dàá mi mo dúpẹ́. Mo bá ń tí yọ láti enjoy at last. Àbí mi mọ̀ pé òun náà máa sọ bẹ́ẹ̀. Ẹni tí wà ìdá tó báyìí kó má wàá lọ́kọ. Kí ni ká ti gbọ́? Inú mi dùn. Má tẹ̀lé wọ́n fẹ́ jù fún mi náà. Kí ni? Àwọn ìwà. Mo máa rí mi. Ṣọ́ọ̀ṣì. Jẹ́ kó rí ẹ pé o. Ojú gbogbo èèyàn ló ti sọ o màmí níbi iṣẹ́ léni. Ó yẹ kí n ti ṣàlàyé fún yín tipẹ́ but nítorí past experiences mi ni ò fẹ́ jẹ́ kí n wà too forward. But now. Ní ṣọ́ọ̀ṣì, ẹgbẹ́ Esther, ẹgbẹ́ Dorcas, gbọ́nà, àwọn wo ni the best event planner? Damn event planner ni olójoojú. Mami wọn good. Wedding tí mo la ń kàn last weekend. Wọ́n try gan. Ọlọ́run, ó ṣe Dàfífà ní Balógun. Jẹ́ wá pọ̀ rẹ̀. Àbí ọkọ rẹ̀ mi máa ń ẹ jẹ́ kó sì wà mọ́ ìlú. Ó ti ṣẹlẹ̀ lágbára Ọlọ́run ilé ìnarí yìí. Ìpolówó Jésù. Onímọ̀.
Ijakoko, stand up. You can still do it. No pain, no gain. Stand up. Wake up. 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. How would I not fall in love with you? How would I not give myself to you? How would I not make myself available? Tell me how would I not give my heart? So bó ti fẹnu jà kan fún káàkiri pé ó máa nà wá pa ní gangan, you know, as usual. In fact, wọ́n wò ìgbà tó fún lọ́kàlẹ́ ó sì nínú mi dùn pé that's my boy. kò ń ṣiṣẹ́ tèmi náà iṣẹ́ yín ló ń hàn lára kò tí tábà gbogbo eré àwa yìí ẹ̀yin náà kì í ṣe coach kan tó rọ̀ ẹ mọ̀ pé gbogbo àdúgbò wa yìí you are the best coach ọ̀gbọ́n yẹn dẹ̀ ti fi ojú ànáwó kú mi ẹ bọ́ra mi dẹ̀ ti bọ́ láṣọ ń sìn. Lójoojúmọ́ ni mo fi ń dunnú. Lójoojúmọ́ ni mo fi ń dunnú. Major tournament abẹ́ lọ jà ń sìn ọlọ́ba kọjí ká win ni torí mo ṣú ọ̀fíìsà bá ti win nìyẹn báyìí ó fẹ́ gbọ́ no controversy àwọn làbá máa represent the country kò sí o anywhere àtàbá ti fẹ́ lọ jà báyìí o either Canada ní America ní London ni o àwa ní federal government máa mú ṣùgbọ́n nísìnyí tó wà máa dùjú bẹ́ẹ̀ wò mọ́ àwọn làá máa dictate federal government plane tàbá la fẹ́ kọ́ wá gbọ́ ni wà gbé wa tábà tó wá sọ wípé ó ku èwì tí a ti lọ báyìí kí plane ti páàkì iwájú ilé wa báyìí. Sorry, coach. Hey, baby. Sorry. Okay. Oh, sweetie. Let me see your face. Oh, you look beautiful. Thank you. You know what? In me, Ọlọ́run kò ṣe a blessing for me. There's this guy who didn't know me, BMG. Oh my God. And I fought him today. With the no hands down. Are you good? Yes, I won today. Yeah, thank you. Elle kata tí ma bá bọ̀bọ̀ yẹn jà ní. And méjèèjì previously, bọ̀bọ̀ yẹn know me. But this time, ó fi hàn pé you're a blessing to my life. Ṣùgbọ́n kí meeting àwọn méjèèjì yìí gẹ́gẹ́ ni. How? All now company can tell me not in live for almost 5 years now. Come advertise the program. Really? Any no sign contract on for you. I'm telling you. Go. It's a good day. See, this calls for celebration. Yes, we should go. Meet my coach first. Oh, come. okay. Come. Coachy. Oh, sorry, sir. Coachy. Ìyàwó àfẹ́sọ́nà mi. I can't say so. Kochi, I'm sorry. Congrats, sir. Thank you very well. Kochi, sorry, marry you later. Ẹ máa kú jókòó. Ṣàlàfíà. I don't know. Ẹ máa pẹ̀lẹ́ o. Yes, ma'am. Ẹ pẹ̀lẹ́ o. Yes. Ìjókòó. Ó dàbí pé mo rí yín nínú tẹlifíṣàn tí ẹ̀ ń ja ẹ̀ṣẹ́. Èmi ni mà. Mo sọ náà iṣẹ́ ẹ̀ṣẹ́ lẹ yàn láàyò. Bẹ́ẹ̀ ni wọ́n mi iṣẹ́ ẹ̀ṣẹ́ jíjà ni iṣẹ́ mi mà. Mami, so ẹ̀yin náà wò. Mo wò. Ìrédé mi nìyẹn o, ìdùnnú mi, ìfẹ́ mi, ayọ̀ mi. Òun ló decide láti fẹ́ mi pẹ̀lú àléébù ara mi. Òde, o lálébù o, mo ti máa ń sọ fún ẹ.
sí àlékún kankan báyìí lára ẹ̀. Àdúrà mi sẹ́yìn méjèèjì wípé kí Ọlọ́run aláàánú kó jókòó bá mi ṣe ní ọ̀rẹ́ ara yín kalẹ̀. Mọ́mí ẹ má tiẹ̀ dá Rìnsọ́lá lóhùn. Ṣe ló fẹ́ máa sọ̀rọ̀ bíi aláìnígbàgbọ́. Òun ò dẹ̀ mọ̀ pé ọ̀bùn ṣe ọ̀ṣẹ́ ọtí ẹ̀ ló ń rẹrù àfijù tèmi wọlé. Ṣé rí ọlọ́rọ̀ Rìnsọ́lá ó ló ń tún ayé alárùbọ̀ tèmi ṣe. Mo gbà pé blessing ni Rìnsọ́lá jẹ́ fún mi torí nígbà tí mo pàdé ẹ̀ yìí ìjà tí mi ò tiẹ̀ lérò pé mo lè win ṣe lájà tí mo dẹ̀ gbégbá orókè ń bẹ̀. Olúwa ṣe Ìrèdè lórúkọ tí a rí. Ìrèdè ilé òní kúrò ní wa o. Àmín wa. Má bẹ̀rẹ̀ sí jẹ́ ní sáré wà kan. Inú mú mi ẹ má bọ̀dá. Irọ́ first time jẹ́ wá. Ẹ mú mi. Àní gbé ẹ wá. Rìnsọ́lá ni sà. Rìnsọ́lá? Ó dẹ̀ Rìnsọ́lá ni o. Ilé ọlá ló wà yẹn. Níbo ló ti wá? Ìlú wo ló ti wá? Ọ̀ṣun state ni sà. Ọ̀ṣun? Níbo lọ́ṣun? Òṣogbo ti sà. Aya mi, yọ ìgòlójú kan rójú mi káà náà rójú ẹ̀, àbí? Mọ́ ọmọ tó rẹwà ní gbogbo àlè ẹgbẹ́ pretty. Àbí o, ìyàwó mi máa. Lẹ́wọ̀. Jẹ́ kí n rí ẹ. Jẹ́ kí n rí ẹ. Ìwọ kan má ṣe yọnu. Má ṣe yọnu tó kù. Jẹ́ kí n rí ẹ. Dàgbé. Bí obìnrin ṣe pọ̀ tó nínú ìlú yìí ó wá rí ọmọ tó pé ní ọmọ láti mú wálé ó jẹ́ àbírùn ọmọ àbí? Gbọ́ná kí ló fẹ́ kí àwọn fámìlì bàbá ẹ̀ máa sọ sí mi lára náà àbí kí ló fẹ́ kí àwọn ọ̀rẹ́ mi máa sọ sí mi lára ń gbòòrò? Ẹ wo mú mi kò sẹ́ni tó máa ti sùn ní Ọlọ́run ọba nìkan lọ́ba tó mọ̀ọ́lá. Mú mi ṣé kìí ṣe àwọn ọmọbìnrin tó pọ̀ ń tà ń sìn tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nínú wọn dìgbòlugi ni wọ́n. Ṣé bẹ́yìn náà mọ̀ pé dìgbòlugi ajá ni ò jẹ́ ká máa já tó dáa? Mọ̀ ẹ jọ̀ọ́ ṣe bẹ́ẹ̀ rántí nǹkan tí èyí tó pèrè ní ti fẹ́ yẹn fojú mi rí kọ́lọ́n tó yọ mí lọ́wọ́ ẹ̀. Ẹni tí mo nífẹ̀ẹ́ sí ni mọ̀ ẹ bá mi fara mọ́. Sọ́ọ̀rì kan ṣe ní ojú ẹ̀mí mi ló ṣe máa fi abirùn wálé. Wọ́n ní igi gangan náà má gùn ní lójú òkèrè lèèyàn ti ń wò. Ìka tó bá dẹ̀ tọ́ báyìí ó lèèyàn fi ń romú. Ṣọ́rọ̀ mi ti yẹ. Mọ̀ mi Ọlọ́run ọba tó dá yín ló dóhùn náà. Ṣé bẹ́yìn náà mọ̀ pé ẹ̀yin àmọ̀ kì í ṣe léègbìn dídá ló dá tí ìgbín fi dẹ́yìn àmù mọ̀ kó wọ́mọ yẹn náà kó rí bẹ́ẹ̀ Ọlọ́run ọba ló kàn dá bẹ́ẹ̀. Mọ́mí I love her too much please. Ṣé ẹni tó wẹ̀ láti fẹ́ nìyẹn? Yes. Ẹni tó fẹ́ fẹ́ nìyẹn ó dà kó burú. Mom wait mommy. Well, it's good to see you. Hello. Ṣọ́ọ̀gbọ́n ìjọ kí lórúkọ ẹ̀? Rìnsọ́lá. Wo ó tí níbi tó máa ṣẹrù ká o ó dẹ̀ sí ìdẹ́ni tó fẹ́ fẹ́ àbí kú ẹ tó lè fẹ́ ṣayọ òṣà oko ni ó máa ló máa padà ni kì í dẹ̀ ṣe lé ọmọ mi ló máa padà sí ṣọ́ọ̀ mi ti yẹ. Kí ló dé ìwọ obìnrin kí ni problem ó tún ti dé nìyẹn o ó ti gbéṣẹ́ dé nìyẹn o àwọn ọmọ ríra wọn náà fẹ́ràn ó dẹ̀ mú wálé bẹ́ẹ̀ tó ń fẹ́ ni kí ni tiẹ̀ báyìí sí. ṣé ẹ ríran ni ṣùgbọ́n tójú ojú òdù ẹ̀yìn ṣé bẹ́ẹ̀ ń lajúlẹ̀ ẹ wò kọ́tọ́ ọmọ yín gbé wálé. torí pé mi ò fọ́ lójú mi ì dẹ̀ ń ṣàbírùn ṣọ́ọ̀ mi ti yẹ mi ń ṣàbírùn o kí ló dé fi mí sílẹ̀ wo arábìnrin wojú mi dáadáa mo tẹ́ ti gbàgbé pé ò lójú ṣùgbọ́n tójú ẹ̀ bá fọ́ etí ẹ̀ ò di ṣọ́ọ̀ mi ti yẹ kó o la etí ẹ̀ sílẹ̀ kó o gbọ́ mi dáadáa ó tí níbi tó fẹ́ sẹ̀rù ẹ̀ ká o á bẹ́tà fún ẹ kó o bọ́ síta
kó lọ wá àbírùn bíi tiẹ̀ afọ́jú bíi tiẹ̀ kó lọ fẹ́ kì í ṣọmọ tèmi ló máa fẹ́ ṣọlá tí bàbá ẹ̀ bá gbà èmi gẹ́gẹ́ bí ẹnìkan mi ò gbà ṣọlá mi ti yẹ. How would I not fall in love with you? How would I not give myself to you? How would I not make myself available? Tell me, how would I not give my heart and my body to you? The taste of your kiss, the kiss from your lips, your magical touch, your tender couch. You're all I need, you're all that I want, all that I feel. Ìdùnnú mi ni, lójoojúmọ́ ni mo fi ń dunnú, lójoojúmọ́ mà ni mo fi ń ronú, lójoojúmọ́, lójoojúmọ́. Can this love be true? Lójoojúmọ́ ni mo fi ń dunnú, lójoojúmọ́ mà ni mo fi ń ronú, lójoojúmọ́, lójoojúmọ́. Can this love be true? Hey, Koriko, hey, Koriko, hey, Koriko, bale, bale, Koriko, fono wa, Koriko. Something is working on my brain. Can't help myself, I'm going insane. Late night I hear you calling my name. Follow me, Koriko. Taste of your kiss, the kiss from your lips, the magical touch is all that I need. Is all that I need.